tọ́jú ọmọ ìyá yín sùkú tọ́jú ọmọ bàbá yín rárá ẹ̀yin nìkan lẹ gbé lọ́wọ́ kí ló dé. tó fà á ni pé nígbà yìí bàbá mi mo máa ń tẹ̀lé wọn ká. tó bí gangan ló ń gbádùn yín lọ. tá bá lọ jáwé wọ́n pè mí tá bá fẹ́ lọ wá gbò wọ́n pè mí tá bá fẹ́ ṣe kankan wọ́n máa ń lo òde lóru wọ́n pè mí. bàbá yín máa ń lo òde lóru. bó ní àwọn tí ń jáde o wọ́n fi mí sọ́lé. ní bàbá yín kí náà lọ́mọ ṣe lóru tá bá ń lo òde lóru. wọ́n ń jáde ni wọ́n á fi mí sọ́lé. ìlàrílẹ̀ kẹ́rin ọ̀rẹ́ wa aṣọ́mọ bíbí ilẹ̀ Yorùbá níwọ náà kí ni ó wá dé tó fi ń gbéra rẹ̀ pamọ́ láti ìgbà yìí wá àbíwọ náà ò fẹ́ ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ ni. rárá o kò rí bẹ́ẹ̀ kò kàn wù mí láti máa sọ èdè Yorùbá ni èdè yẹn máa ń rí bákan létí mi kì í fẹ́ wù mí sọ. èdè Yorùbá àbí kí ló wí èdè tó dára jùlọ nínú èdè tó làmìlaka jákèjádò gbogbo ilẹ̀ adúláwọ̀ tí ó fún ọmọ Yorùbá ní àpẹẹrẹ pẹ̀lú àmì ìdánimọ̀ níbikíbi tá a bá lọ. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ èdè Yorùbá ò ní parun. ká ṣera wa lóṣùṣù ọwọ̀ gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Yorùbá dùn lásà Yorùbá dùn lédè ìkànnì Yorùbá dùn online TV ìkànnì tó dára ni ẹ máa wò. Oúnjẹ kúkú lọ, òrìṣà tó òrìṣà lọ, ẹnìkan jẹ nìkan lọ, ó dé òkú dọ̀ọ̀sà, ó dé. Yorùbá dùn online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ẹ̀yin tó sì fi sọ́lé wọ́n mọ̀ pé àwọn ti fi ìyàn sọ́lé. bẹ́ẹ̀ a rí ilé filẹ̀. a jẹ́ pé tí ọba sọkùnrin lé mọ́ rárá wọ́n bá yín pàdé wọ́n bá yàn. bọ́kùnrin bá ń bẹ gèmí gan ọkùnrin ni mí. lẹ́yìn náà abẹ́ bí mo ṣe ń wo ẹwò ìyá yìí dáadáa wo mo tó yàdé sàlẹ̀ wò ìyá yìí. bọ́kùnrin ọba sí nílé mọ́ bọ́kùnrin bá tún bẹ nílé gan ọkùnrin ní. ewé àtegbò. Ọlọ́run fi rán mi. Ọlọ́run fi rán ẹni. ìjẹ́ ẹ̀mọ̀ kan tó jẹ́ kó mọ ìyà mí lẹ́nu níwòye tèmi àtàwọn èèyàn tí ó dájọ́ ọmọ ọjọ́ mọ́ wò yìí àwọn èèyàn tí wọ́n mọ̀ wò yìí àti nínú ìwòye tèmi torí wọ́n mọ̀ wípé ẹni tí má fi lè dáwọ́ mi lé tí má fi lè gbé wọ́n mọ̀ wípé àwọn èèyàn mọ̀ wípé tí má fi lè sọ pé báyìí ní nǹkan tí mo fi tipátipá wà nǹkan jáde bí mo ṣe ń wáyé kiri tí mi ò tọ́pẹ́ tó rí yẹn mọ̀ pé kọ̀ǹfàmù máa gbé torí mo sọ fáwọn èèyàn pé lẹ́yìn àwọn nǹkan wọ́nranwọ̀nran tá a ti gbé sẹ́yìn torí a ti gbá àwọn wọ́nranwọ̀nran kan sẹ́yìn ẹ pé irú wọ́nranwọ̀nran la gbé àfọwà ní babaláwo oníjìbìtì tán láwọn lè ṣe kíní tán sì mọ́ tán láwọn mọ̀ tán mọ̀ nǹkan kan. bọ́lá ṣe fi rán wọn náà ni ọlọ́run rí ní kálukú gbogbo náà láàjìyìn lọ́jọ́ ìdájọ́. a jẹ́ wípé táwọn èèyàn bá dé láti Amẹ́ríkà tán bá wá sí bíbẹ̀ tán bá fẹ́ ṣètọ́jú ara wọn àyè wà. táwọn fẹ́ ṣètọ́jú. ìtọ́jú bẹ́ẹ̀ ni. níṣẹ́ méjì. ẹni tí sẹ́ẹ̀rì ọba lọ déédéé lẹ́kọ̀ọ́ nìbàdàn ńkọ́ tó bá débi kò sí wàhálà. òun ló kéré jù nínú ayé. obìnrin mọ̀ níyì ṣé èsì pé ẹ̀jẹ̀ gbowó tán tẹ́ wọ tẹ́nísì tẹ́ torí bọ́gbó. èmi Àyọ̀kẹ́ iṣẹ́ bàbá. wọ́n sọ fún mi ẹnìkan sọ ọ̀rọ̀ yín fún mi ọ̀rọ̀ yín tán sọ fún mi ní pé wọ́n nígbà tí ẹnìkan gbé èèyàn wá sọ́dọ̀ yín ẹni wá bí léèrè pé ẹni táwọn ẹ̀dẹ̀ gbé wáyé ọmọ babaláwo kan ni o ẹ wá sọ wípé nǹkan jù kan lọ torí tó bá jẹ́ pé bàbá yẹn lè dán ọmọ yẹn wò yóò rí wò àwọn agbé wá láti ilé ìwòsàn àwọn agbé wá sọ́dọ̀ yín ẹ̀yin sì wò ó sì dìde ó sì wà lórí ilẹ̀ ọbẹ̀ ni nǹkan kò ṣe mọ́ ẹ tó ti ń wa mọ́tò tó ti ń ṣe gbogbo ẹ kiri nǹkan kan lè ṣe mọ́ ẹ sì tọ́jú ẹ̀ nípa ti pé ká tọ́jú èèyàn ọ̀gá ní ìyá múdà Ọlọ́run fi rán yín torí nǹkan tó mú inú mi dùn sí yín ni wípé ẹ tún jẹ́ obìnrin ẹ tún tọ́jú àwọn alárùn ọpọlọ ẹ̀yin náà abẹ́ lẹ́nìkan tí mọ́ tẹ lẹ́nìkan tó yẹ pé níyà kan ní kọ́nà tí bá yín tọ́jú ẹ̀ ni. bàbá tèmi tó jẹ́ onígbèjọ́ mi ti kú ṣùgbọ́n Ọlọ́run wà fẹ́ mi.
bàbá tó jẹ́ bàbá yín gangan iṣẹ́ ìran ni iṣẹ́ yìí iṣẹ́ tí bàbá yín ṣe ni iṣẹ́ ìran. ọ̀dà ẹlòmíì wà ẹsẹ̀ rẹ̀ wú ṣùgbọ́n orí òwú kì í sàpọ́nkún ṣe lè tọ́jú ẹ̀. Ó yí sí yóò lọ pátápátá. lẹ́yìn tẹ́sẹ̀ rẹ̀ bá wú ẹ rí tọ́jú pátápátá tí ẹsẹ̀ wú rí ọ lọ. yóò lọ tí ò ní ṣe mọ́ gan láéláé tí ò ní padà sẹ́yìn mímọ́. ẹ tọ́jú ẹ̀ tábà wà wò látòkè délẹ̀ mo máa wò kẹ́nẹ́ kan ẹni tó bá ní wárápá kí ni máa bí wárápá tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ sọ wọn ní aláǹgbá ni kí ni bí wárápá. aláǹgbá kọ́ ni bí wárápá ṣùgbọ́n ẹlòmíì lè pọ̀ aláǹgbá ẹlòmíì lè pọ̀ ọmọlé ẹlòmíì lè pa oríṣiríṣi nǹkan tó bá wù lóòótọ́ ni. ṣe rí n tó máa ń bí wárápá láti inú ẹ̀jẹ̀ ni ó wà. kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ bí ìgbẹ̀yìn lẹ wá ń jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan tọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé mo máa bá yín ra ẹṣin mo máa bá yín ra màálù mo máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ ṣe lẹ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra iṣẹ́ ṣe lẹ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí bí ọmọ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsàráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lónìí wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ jù àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó ló pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò mọ̀ dùn mọ́ wa o yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí ẹ jẹ́ kí n mọ̀ ẹ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó o. ọjọ́ kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ẹnìkan jẹ́ nìkan lọ pẹ́pẹ́ òkun dọ̀ọ̀sà pẹ́pẹ́. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló ń bí wárápá tí ó bá ti dé náà ni wọ́n sọ lóko. tó bá ti dé iná ni wọ́n sọ pé nǹkan báyìí ní í ṣe lágbájá. tó wáyé pé wọ́n bá mọ̀ pé nǹkan báyìí ní bí wárápá wọn ò ní dé díẹ̀ débi pé yóò tiẹ̀ wá sọ pé kò fẹ́ ṣe wọn. àbí ẹni tó ti gbẹ́ kànga nísìn láti sọ pé má ti gbọ́ kànga yóò kú ni kan á ní lágbájá lọ bẹ́ sí kànga àwọn yóò ní ẹ má débi ó kú ni. so kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ní bí wárápá. aláǹgbá náà máa ń sọ ọ́ dà ní inú akọ àtabo tó wáyé pé wárápá ni tí n bá lo oògùn wárápá fún ẹni tí wárápá bá ṣe ẹ rò pé mo ti pa ni. ẹ rò pé ó ti kú ni. nígbà tó bẹ̀rẹ̀ tó ṣẹ́jú mélòó yóò pọ̀ méjèèjì. yóò pọ̀ méjèèjì. yóò pọ̀. màmá ẹ̀yin máa ní tẹ́ bá wò dáadáa ẹ ti tó bí ọmọ ọdún mélòó ẹ má bínú ní kẹ́ sọ èjì gẹ́gẹ́ ẹ ti tó bí ọmọ ọdún mélòó tẹ́ bá wò sàkún ẹ. n bá ṣe fẹ́ sọ èjì mi fún yín kò ló tó bẹ́ẹ̀ yín tí wọ́n 50 years ọmọ yìí kéré sí ni. ẹ sì mọ gbogbo sẹ́yìn ẹ sì ti màgòmágó bọ̀. ibi tí a fẹ́ ṣe màgòmágó kò ní lórí sùn. torí bá ṣe ń sọ ẹ̀dá lómi ìbákan òun èèyàn kọ̀ọ̀kan rọjú mọ́ ẹgbẹ́ irú ilé ìkẹ́. tí a fẹ́ ṣe màgòmágó kò ní lórí sùn kò ní ní pé ẹ bá rí mi lónìí níbí ẹ pàrọ̀ mi lẹ́kọ̀ọ́ lọ́tùnla. nígbà tí mo tọ́jú ẹnìkan ní ìlú Èkó ẹni yẹn ó máa ń ta ilẹ̀ ni mi fẹ́ dá orúkọ ẹ̀ ní ẹ̀yìn ọ̀gbẹ́ ló wà. so ìgbà tí wọ́n kọ́ gbé dé sọ́dọ̀ mi ó wò mí pé
Bẹ́ẹ̀ tí ó fẹ́ tọ́jú òun náà ni. ẹni ara rẹ̀ ọ̀yá ni o. Ẹni ọrùn mọ́ ń wọ̀. ọrùn tó máa wo àwọn kan ṣàìsàn tó náà. Àìsàn kọ́. So tí yẹn bá ti wá gbára jù tó ti lo oògùn jù ọrùn ó mọ wọ̀. yóò mọ wọ̀ mọ́lẹ̀. So mo tọ́jú ẹ̀ gbà yẹn ló wá fún mi nílẹ̀ ní Èkó pé òun fẹ́ kí n kúrò níbí pé bí o fi tì mí sẹ́ mo ní ń lọ. ẹlẹ́ẹ̀ lọ. Tó ṣe jẹ́ ni. tẹ́ ẹ bá wò dáadáa wọ́n ní tí wèrè bá ti sùn wèrè tó bá ti ń sùn wọ́n ní wèrè ti ń fi ilẹ̀ wọ́n ní wèrè yìí sùn sí tòótọ́ ni. Wèrè sùn wèrè tèmi á máa sùn tó wèrè bá ti ń sùn ó ti gbádùn ni. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní tí wèrè ò bá sùn wọ́n ní kò tí ì gbádùn. Bẹ́ẹ̀ni tí ò bá ti rọrùn sùn tẹ́ lo oògùn fún tí ó sùn kò tí ì gbádùn. kí ni bí oògùn òru. Oògùn òru àwọn mi ò sọ pé confusion kì í ṣe confusion inú ẹ̀jẹ̀ ló wà. Inú ẹ̀jẹ̀ bí ó ti mọ ṣe díẹ̀ tí wọ́n bá ti wá kíyèsí wa tí wọ́n ti lo nǹkan oògùn ìgbà yẹn gan tí wọ́n bá lo síbí méjì sùn síbí kan ó ti gbádùn. So oríṣiríṣi nǹkan tó lè bí oògùn òru oríṣiríṣi nǹkan tó lè bí wárápá oríṣiríṣi nǹkan tó lè bí wá àwọn nǹkan yẹn inú ẹ̀jẹ̀ ara wa ìbẹ́ẹ̀ ṣe ń wo ojú ló dáa inú wa ò dáa àwọn oríṣiríṣi nǹkan tí ò dáa ló wà lára wa àwọn ajá ẹran ó dáa jù wá lọ. ẹ bá wo ẹni tí ọba láìsàn nílùú òyìnbó wọ́n ń pè kíní kan ní arthritis wọ́n ń pè ní arúmọléegun tí ó ṣe tọ́jú. Dáadáa arúmọléegun ṣe tọ́jú kí ló kò sí tí ń bẹ láyé tí ò ṣe tọ́jú arúmọléegun ológun ẹni tí ò bá rọ́mọ bí tán ní àtọ̀ pé àtọ̀ rí ọ̀lẹ́yìn rárá wọ́n ń pè kíní yẹn ní azoospermia ṣé wí àtẹ̀gbò rẹ̀ wà. Bẹ́ẹ̀ni. kì í máa ṣe ọ̀rọ̀ pé a mọ̀ ń fọ́ láfàtọ̀ tí mo ń mọ̀ máa fàtọ̀ wípé ẹni tó gbé wá sọ́dọ̀ yín tẹ̀ tọ́jú ẹsẹ̀ ka ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. Mo rántí ó dàbí pé heart problem ló ní. Àgbà ọ̀nà owó lẹ́gbàá tẹ̀ fi tọ́jú ẹ̀. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run náà ni. tó láwọn dókítà ti tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀. Hospital náà ti gbé lọ́dọ̀ mi. Bó ló ṣe ṣẹlẹ̀ ẹ bá dà ọkọ rẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀. Àdúrà wo gbà. Àṣẹ. Wọ́n máa lọ máa kóná ọ̀nìdáhùn. Èso ọyá juwọ́ sí kámẹ́rà kọ́ bá ń kí gbogbo àwọn èèyàn juwọ́ sí yẹn. Juwọ́. Ọyá juwọ́ wọ́n bá ń kí wọn ọ̀dà èso ti juwọ́ o ọyá mọ̀ ń gbádùn yín lọ. So ọdún náà ẹni tí mo ti tọ́jú lójúwe wọn fún mi. Lójúwe mi fún wọn. Mi tiẹ̀ sí nílé gan-an níjọ́ náà. Wọ́n kàn pè mí ni mọ́mì ṣé mo wà nílé lédè kan àṣà wọn ní ẹnìkan ó rẹ̀ ó wú inú rẹ̀ wú ẹpọ̀n rẹ̀ wú ẹsẹ̀ rẹ̀ wú ṣé mo lè tọ́jú rẹ̀ wọ́n ní ká máa gbé bọ̀ gbé nínú mọ́tò èèyàn mẹ́rin ló gbé wọlé lọ́jọ́ náà mo rántí láti ilé wa lọ́hùn ni mo ti ń sáré bọ̀ tí mo ti wá pàdé wọn ní ṣọ́ọ̀ṣì mi. Kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ di ìgbẹ̀yìn lẹ wá ń jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan tí wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin òun máa bá yín ra màálù òun máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí yóò mọ̀ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsaráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ ju àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò mọ̀ dùn mọ́ wa o
wọ́n mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí o. Ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó. Oúnjẹ kúkú lọ, òrìṣà lọ, ó gòrìṣà lọ. Ẹnìkan jẹ nìkan lọ, ó dé, òkun dọ̀ọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. mo dẹ̀ wò tí n bá sọ fún wọn jọ́ náà pé ká máa gbé lọ ìkà ni mo fi ṣe mo ṣàtọ́jú rẹ̀. wọ́n á ní babaláwo àgbáyé ni bàbá rẹ̀ o débi pé àwọn òyìnbó máa ń pè wọ́n kọ́lẹ́tì wọn mọ́ àwọn òyìnbó pé wọ́n bá wọn ṣiṣẹ́ pé wọ́n mọ̀ wọ́n gan ṣùgbọ́n wọ́n láwọn ti try agbára wọn wọn àríwò àwọn ò rí ṣe pé bóò ni ó ṣe jẹ́ báwo ni mo ṣe ṣe ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run jẹ́ ká ṣàṣeyọrí lórí iṣẹ́ náà. wọ́n ní babaláwo àgbáyé ni bàbá ẹ̀ ṣùgbọ́n bàbá ò lè dá wò. Ṣé babaláwo yàtọ̀ sí babaláwo ni? Wọn yàtọ̀ síra wọn. Kí wàá lóde tí bàbá yẹn ò fi lè rí wò? Àmọ́ ń pa torí pé kò mọ̀. A lè sọ yẹn. Ẹ bá wà wò dáadáa bó ní ṣe máa ṣẹlẹ̀ kí ni máa bí wèrè torí okùn kan ò ní gùngùngùn kọ́ mọ́ níbi tó ti fọwọ́. Oríṣiríṣi ni nǹkan tó máa ń bí wèrè. Ibi tí mò ń lọ gan a sì débẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wà nílùú òyìnbó. Àwọn míì wà ẹ mọ́ bá mọ̀ kó náà mọ̀ nǹkan tó ń jó àwọn míì wà wọ́n mu cocaine ni ẹlòmíì wà wọ́n pe àwọn kinní kan oògùn olóró lásán ló mu ṣérú wọn náà lè dáwò ọtọ́ bá mú oògùn olóró ẹ máa sọ̀rọ̀ yín lọ kí ni máa bí wèrè Ọlọ́run ló fi sí á o. Ohun tó máa ń bí wèrè ó pọ̀ lọ àkọ́kọ́ nọ́mbẹ̀ ayé a máa fi wèrè kànyàn and then ẹlòmíì kò kì í ṣe wèrè original àbí sẹ́wọ́n ní mọ́ndà wọn láàmú. Bó ní ṣe máa ṣẹlẹ̀. Wọ́n á ti bímọ tán ẹlòmíì ìjọ kẹta tó bá bímọ tán ẹlòmíì ìjọ karùn-ún tó bá bímọ tán ó gbọ́dọ̀ sínwín yẹn láàrin 10 days. Àbísínwín wà. Àbísínwín náà máa ń pè ẹlòmíì ànísínwín. Èwo tó ní mo fẹ́ kẹ́ yẹn nàná rẹ̀ ní kọ̀ọ̀kan ni o. Tó bá ti lóyún báyìí tó bá ti lé pé oṣù mẹ́ta ó gbọ́dọ̀ sínwín títí tó fi bímọ. Kí ni máa fà á ẹ̀sùn kọ̀ọ̀kan. Bọ́lọ́run ṣe dá àbùdá ni kì í ṣe páyé fi ṣe wọ́n inú ara wọn ló wà. Èmi wa tún wà tó yẹ pé ẹran wèrè ti wà lára ẹlòmíì láti kékeré. So ẹlòmíì wọn ò ní mọ̀ ó kàn lè ṣàyédé mọ wà kan tí ó ṣe ọkọ ogun sọ pé ẹ wò ìfẹ́ lọ́gbọ́dá ó ti sú mi ṣùgbọ́n ẹran yẹn níbẹ̀ lára ẹ̀ ẹlòmíì ṣàyédé ṣe báyìí kó mọ̀ dà sẹ́ni kankan ẹlòmíì lè yàrá pé ìjọmọ̀sí yóò kí n dáadáa ìgbà mẹ́rin ọ̀sẹ̀ mẹ́ta lè mọ̀ dà sí i ó yẹ kán tètè mọ́ ní ẹ jáde kànáà tọ́jú ẹ̀ ẹran wèrè tí wọ́n ti wá jáde síta tán wọ́n sọ pé lágbájá ó yà wèrè kíní kan ó yà wèrè so ọ̀nà oríṣiríṣi ni ẹlòmíì sì ní yóò mú gégé mọ̀ ni ẹlòmíì sì ní wọ́n dídí fi ṣe ni ẹlòmíì ní yóò mú Colorado yóò mú oríṣiríṣi nǹkan tí wọ́n mú yẹn. Ó ti ẹ̀pọ̀ ní Nàìjíríà débi tẹ bá rẹ́ lómi màmá ẹ̀bẹ̀ lómi ìwọkọ̀ pọ̀ ẹ̀ ní mọ̀ pé ó ní kinní lára tẹ́ bá ti wá mọ dọ́dọ̀ yín kò sí bó ṣe lè gidi pàtó. Ààrẹ gbà lọ. Tọ́ bá rí kò lè síwọ́ lù yín. Láàyè àìsíwọ́ náà mi. Obìnrin mọ̀ ní. Kò lẹ́mìí ẹ̀ kódà kan mú ya àbá rẹ̀ wá kò lè síwọ́ náà. Kò sí bó ṣe lè yá wèrè tó. Láàyè tọ́ bá ti rí. kò lè síwọ́ lù. Gbogbo kò sí bó ṣe lè rí gbogbo agbára yẹn wà lẹ́ni. Wèrè lè síwọ́ lù mí. Mo ti wo wèrè tẹ wèrè ní ìsìn tabaka ó ti lé ní 42. Wèrè tẹ ti wò. Bẹ́ẹ̀ni. Ìkàkọ̀ dẹ̀ sí wọ́lù yìí rí. Kò sí wèrè tó lè sí wọ́lù mi sẹ́. Wèrè máa ya wèrè díẹ̀ tán bá láì ní 2x2 lẹ́sẹ̀. Ẹ̀yin ni ìyá wọn. Ẹ̀yin ni ìyá wọn. Ẹ̀rù ìbáyìí tẹ bá fẹ́ dè wọ́n mọ́lẹ̀. Tẹ bá wà wò ọmọ bí ọmọ mi tí ó jẹ́ dédé rẹ̀. Ṣé ẹ lè ẹ̀yin náà. Bọ́lá ń ṣe dá mi ni. Ó ti tó gbàwó tẹ̀ tí ń ṣiṣẹ́ yìí. Ó tó 25 years bá tí mo ti jókòó sẹ́. 25 years. Bó lẹ ṣe bẹ̀rẹ̀.
àwọn ìtàn tẹ́ fẹ́ béèrè ó lágbára. Ìdílé babaláwo lèmi ti jáde. Ìdílé babaláwo lẹ ti jáde. Ṣùgbọ́n bàbá náà sọ pé iṣẹ́ ìrànṣẹ́ lágbègbà. Mo dúpẹ́ lọ́wọ́ lọ. Bí eré bí àwàdà náà ni ó dùn tọrọ. Bàbá wa fi ṣe awo ilé wa lọ́wọ́. Látọdún tí mo sì bẹ̀rẹ̀ sínú pákó. Kí n tó sọ́dà báyìí. Àfi mọ̀dàbí sí rí. Ọlọ́run sì ń gbà fún. Ẹ farabalẹ̀ o. Èmi rò pé tí n bá dọ̀dọ̀ yín màá kàn báyà yẹn tí ó tóbi àgbàlagbà ńlá kan ni mo rò pé máa bá. Ọlọ́run ṣe dá ìmú. Bàbá yín ńkọ́? Bàbá mi ti kẹ́yìn láyé nísìnyí 22 years ni báyìí. Tí bàbá yín ti ṣaláìsí. Bàbá yín wá fi iṣẹ́ yẹn lé yín lọ́wọ́. Irú àwọn iṣẹ́ wo ni bàbá fi lé yín lọ́wọ́? Iṣẹ́ tí. Ẹ ń disturb mi ẹjọ́ ẹ kó mẹ́yẹn. Ẹ ń disturb mi bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ ẹjọ́. Bóyá mo gbọ́ yín lọ. Iṣẹ́ tí máa ń tàn ìṣẹ́ ni. Tí sì máa ń mú ẹ̀gàn àti àbùkù kò ní ayé èèyàn. Mò ń wo wèrè. Ara àwọn tá a wò kú náà ni. Okay, sorry. Iṣẹ́ ṣe yàtọ̀. Ilé kọ̀ọ̀kan ló sì níṣẹ́ ṣe tiẹ̀. Ní ìlú Oríta o, ní ìlú Aláfíà, mo ní tẹ́ ẹ bá débẹ̀. Ẹ jẹ́ ká jọ kí wọ́n Ṣàwẹ́rẹ́ lórúkọ tá à ń pè wọ Ọ̀fun, Ṣògídí lórúkọ tá à ń pè wọ Ẹ̀dọ̀, Asànmápìyè lórúkọ tá à ń pè wọ Ẹ̀mí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóríta mẹ́ta pẹ̀rẹ́, wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà, apanimọ̀ àgún, olókìkí òru, ajẹ̀dẹ̀ èèyàn mọ́ bì, ẹyẹ ológo tí ṣe tíetíe lójú omi, bíbọ́ dúdú kìjikìji arúmọ̀léwé, ìtàkùn kìjikìji arúmọ̀tàgùn, Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́, Aláòdé ayé mọ̀ ọ́, ọmọ sówó, ọmọ sọmọ, ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀, gbogbo bí tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò ní òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀. Tọ́ mọ́tò mi ń ọ̀tọ́ ẹni bá tọ́ka lọ ká sọ, ọkọ ọmọ sọ̀tá yín ni. Ọkọ ọmọ sọ̀tá yín ni. Wọ́n ní mọ́tò mi ń ọ̀tọ̀, mọ́tò mi ń ọ̀tọ̀, mọ́tò mi ń ọ̀tọ̀, mọ́tò mi ń ọ̀tọ̀, ẹ̀ ń tọ́ yèrèpè ní yèrèpè gbọ́n lù. Yèpè ayé ọmọ gbọ̀lọ̀ta yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Ara àwọn èèyàn tẹ́ wo kù ara wọn sínú wọ́n yá mọ̀ ń gbọ́ yín lọ. So Ọlọ́run dá mi láti lè wo wèrè tí ó gbádùn. Mò ń wo ológun òru, mò ń wo wárápá, ìtọ̀ ṣúgà. Bí yóò bá róyún ní, táyé bá dèèyàn mọ́lẹ̀, wọ́n máa gbá láìsàn wá, àtọ́jú rẹ̀. Ọlọ́run ni kì í ṣe mi náà. Tí wọ́n bá gbé aláìsàn wá, ẹ tọ́jú ẹbí tí báwo? Màá tọ́jú ẹ̀ tí ó gbádùn. Tó bá yẹ pé àìsàn ni tí èsì pé ọlọ́jọ́ lóde, màá tọ́jú ẹ̀. Tó bá sì pọ́ lọ́jọ́ ni ìdáwọ́ lé nìkan máa gbé lọ ọlọ́jọ́ lóde. Kí lẹ máa fi mọ̀ pé ẹ lè rí yẹn tọ́jú? Bó lẹ ṣe máa ń ṣe? Tí ì fi mọ̀ pé ẹ lè dá ẹni yẹn tọ́jú. Tí n bá ti gbàdúrà fún náà ni, màá mọ̀ pé eléyìí ó gbádùn, eléyìí ẹ máa gbé lọ ọlọ́jọ́ lóde. Ẹ̀yin náà. Bẹ́ẹ̀ni. Ẹ dúró o, mo fẹ́ béèrè nǹkan kan. Ẹni tó bá ní ògún òru, kí náà ń pè lógún òru? Ògún òru. Àwọn kan tó jẹ́ bí àwọn olóyìnbó lè mọ̀ ní èdè míì o. Ṣùgbọ́n ògún òru làwa mọ̀ sí. Ọ̀tọ̀ ni ògún òru, ọ̀tọ̀ ni wárápá, ọ̀tọ̀ ni wákú, ọ̀tọ̀ ni ipá. Gbogbo ẹni mò ń wò. Èwo ni wọ́n pè ní wákú? Ẹ̀yìn náà rẹ̀ nǹkan ẹ̀yìn náà náà. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń bi ń léèrè, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní í sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Tó jẹ́ wípé wọ́n ti wò tí wọ́n rí tọ́jú. Ṣé rí wárápá ẹ ti mọ̀ pé tó bá ti gbé wọn tó ti nà wọ́n mọ́lẹ̀ báyìí yóò mọ oru fóòmù ni. Ṣùgbọ́n wọ́n ògún òru tó bá ti gbé tó ti ṣe kankankankan yóò kọ́ aṣọ ọ̀hún sílẹ̀ báyìí yóò mọ̀ dàtọ́lẹ̀. Wa ògún òru nù. Ṣé wàá rí wá kú yóò nà kankan báyìí ní títí tó bá ti wá gbádùn tó bá ti dìde tán yóò mọ̀ síbi ẹni tó yẹ ti fẹ́ dàrú. Ara rẹ̀ ò ní balẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mú ẹ mọ̀ fìdí ẹ̀gún lẹ́nu wá kú nù. So ipá ń ti tiẹ̀ tó bá ti gbé wọn kódà bí ọmọ ìyá wárápá ni ṣùgbọ́n kì í ṣe wárápá. Òun ti tiẹ̀ ẹ fẹ́ lè sọ wípé wárápá lè yí wárápá kọ́ ipá ni. Yóò mọ ranjú nìkan títí
bẹ́ẹ̀ bá rẹ̀ ní kì mọ́lẹ̀ gan ó lè sọrùn kọ́ síbì kan kó sì fàyè lẹ̀. tẹ́ ẹ bá wò dáadáa nǹkan tẹ́ ń sọ ti yé mi kí ni ìyàtọ̀ láàrin nǹkan tẹ́ ń sọ àti gìrì. confusion ṣe rí gìrì ti tiẹ̀ ó yàtọ̀ fún wárápá gìrì yàtọ̀ fún ògún òru gìrì yàtọ̀ fún wákú tí gìrì bá mú yàn ní ìsìn kódà bó ṣàgbàlagbà tí n bá ìwọ́nú ilé mi kò gbọ́ mú ju síbì kan lọ. tẹ́ bá fi lè wọnú ilé yín tẹ́ bá fi lè fún mu. síbì kan ni kò tún ṣe mọ́ ṣùgbọ́n ògún òru èrè tọ́jú mi fòdìdí oṣù mẹ́fà tó àti lọ́wọ́ ayé ní èmi oṣù mẹ́ta èmi oṣù kan. láti bá tẹ́ ti wá ń tọ́jú àwọn kẹ́ni ṣé àwọn tẹ́ ẹ ti rí wò wá àwọn tẹ́ ẹ ti rí wò ńkọ́. tí n bá ka iye àwọn tó ti gbé wá sọ́dọ̀ mi tó ti gbádùn kò sí tí mo gbé wá tí ò gbádùn tó gbé wá sọ́dọ̀ mi tí ò gbádùn. bíi ti bò. pé bóyá wárápá wá lọ́dọ̀ mi tàbí ògún òru pé mo wá ní ẹ máa gbé lọ kò gbádùn kò tí ì wáyé kò sì ní í wáyé tí ń lè fàyè lẹ̀. tẹ́ ẹ bá. ọjà kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ọgọ òrìṣà lọ ọgọ òrìṣà lọ ẹnìkan nìkan lọ ọdọ òkú dọ̀ọ̀sà ọdọ. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. tẹ́ ẹ bá wò iṣẹ́ yìí wọ́n ní a kì í wo wárápá ká gbowó a kì í wo wèrè ká gbẹ̀jẹ́ bó lẹ ṣe ṣe. ayé john. bíi ti bò. nígbà ayé bàbá tiwa tẹ́ máa sọ yìí pé a kì í wo wárápá ká gbowó òótọ́ ni ṣùgbọ́n àwa máa ń gba owó tá a fi tọ́jú rẹ̀ kó lè bá ètè gbádùn. ẹni tí ẹ fẹ́ tọ́jú nígbà tí a fẹ́ ra igún nígbà wọn yóò tagún fún yín 35,000 15,000 láyé ìsìn tẹ́ ẹ̀ bá ní 250 lọ́wọ́ 230 ẹ̀ rágún. bí wàá ní ìsìnkú akọ àdúró owó òun fúnra mi lọ tí ń lọ ragún ra àwọn nǹkan tí ń fi pè lò rẹ̀ tẹ́nìkan àsọ yìí pé ẹ kì í wo wárápá kẹ́ gbowó ń wò ó yín sì gbowó kò sì ní ẹran ọmọ tèmi. bíi ti bò torí nǹkan tí mò ń sọ yìí tá a bá wo àwọn tí ń tọ́jú nǹkan tá a dákọ̀ yìí bí ọba sọmọ wọn a máa padà ṣe ọmọ wọn. kò sí nítorí àná rẹ. bí bò lẹ ṣiṣẹ́. ṣe rí òótọ́ ọnú ni kì í fi yà tọ́jú èèyàn padà. tí o bá fẹ́ tọ́jú wárápá tàbí ògún òru má fowó iṣẹ́ rẹ kún. iye tó fi tọ́jú wọn tí ò ní mú àbòsí dání ìníkọgbà. mo ṣàlàyé wípé kí ètò yìí kó lè bá tẹ̀síwájú dáadáa pé a fẹ́ ra kámẹ́rà a fẹ́ ra àwọn equipment tá a mọ̀ fi yaṣẹ́ yìí dáadáa àwọn èèyàn sì ti ń dá sí ọ̀rọ̀ yìí mo wá fàsìkò yìí sọ fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Dùn Online TV mo ń bẹ̀bẹ̀ ní o mo ń bẹ̀bẹ̀ ní torí wípé tí kì í bá ṣe ọlá yín tí ì bá ṣe ọlá Ọlọ́run nínú ayé yín sí mi níbo ni ìkànnì Yorùbá Dùn Online TV bá wà torí mo máa ń sọ̀rọ̀ kan wípé kàkà tí màá fi lù yàn ní jìbìtì màá yá a tọrọ lọ́wọ́ àwọn tí wọ́n lè ràn mí lọ́wọ́ kámẹ́rà tí a fẹ́ rà yìí àti equipment ẹ̀ wọ́n pè ní 6 million naira ni wọ́n pè ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ pè ìkànnì Kọ́lá Aláwọdé ẹ pè mí fún ìrànlọ́wọ́ mo ń bẹ̀bẹ̀ ní o fún ìrànlọ́wọ́ equipment yìí mo ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ni mo sì mọ̀ wípé Ọlọ́run ó fún yín ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run lọ́kùnrin lóbìnrin nílẹ̀ yìí iṣẹ́ ajé tẹ́ ń ṣe kò ní dìṣẹ́ iṣẹ́ ajé tẹ́ ń ṣe o kò ní dìṣẹ́. Ìkànnì Yorùbá Dùn Online TV lèmi ń wò ṣé wọn náà ń wò torí pé ó ń kọ́ wa ní àṣà àti ìṣe Yorùbá. kòkòkò làwọn fàdí tí kò mọ̀ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ subscribe síbẹ̀. ọmọge tó lọ nìsín èso iná máa ń pè. ṣé ń tọ́lọ̀ pin lẹ́ẹ̀kan. rárá. ok mo ń gbádùn yín lọ. so èso àbí.
n tó wọ gán tó jẹ́ yìí nísìn n tó gbé lọ́dọ̀ tèmi ni. ṣé n tó wọ gán tí ṣé oṣù ni mo rán pé ká lọ bá ń pè wá lẹ́ẹ̀kan n tí mo rán yẹn tẹ́ bá wò ẹ ti tọ́jú ẹ̀ rí. mo ti tọ́jú ẹ̀ rí kọ́ ọ̀dọ̀ mi ló wà kì í sì padà sílé wọn tí n bá wá sọ fún yín pé nǹkan báyìí ní í ṣe ẹ lè mọ̀ láíláí. so irú òsì lè yà sàkání mi torí òótọ́ ọ̀nà ní fi sí. nísìnyí kí iṣẹ́ jọmọ́ bí a rí 5 kí wọ́n á ní torí pé wọ́n ti wà náà ṣòro kí wọ́n á ní ẹ lọ gbé iye báyìí wá wọ́n fún mi màá ná tán ṣùgbọ́n àtúbọ̀tán rẹ̀ ni yóò mọ̀ ọ́ rò. àtúbọ̀tán wà lórí iṣẹ́ yìí. so bó ṣe jẹ́ ni. ẹ bá wà wò dáadáa ẹni tí nǹkan wo lẹ mọ́ ń tọ́jú torí mo mọ̀ wípé wọ́n gbé arákùnrin kan ní dáko ẹ̀ wọ́n gbé arákùnrin kan wá sọ́dọ̀ yín ipasẹ̀ arákùnrin mo fi dọ́dọ̀ yín mo fi trace yín wá. mo máa ń wo àpọ́nkún. kí ló ń pè lápọ́nkún. tínú èèyàn bá wú tójú rẹ̀ wú ẹsẹ̀ rẹ̀ wú àpọ́nkún là máa ń pè. mo máa ń wo tíyẹn bá tẹ nǹkan mọ́lẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ wú mo máa ń wò. ajẹ́ mo máa ń wo wèrè. ẹ̀mú gbogbo wèrè complete wèrè. onósùn. ṣé mo láǹfààní àti yà àbí kí n má wulẹ̀ yà. kílódé. ṣé onósùn lẹ́lẹ́yìn. bẹ́ẹ̀ni. ok onósùn yìí mo ti rí. ẹ mọ́ ń wò wọ́n tó bá ti wá gbádùn a máa ń gbòwe kan wọ́n ní ìtàn lára wèrè ọmọ Kùpàyà. kò lè Kùpàyà mọ́ ẹ wòrú tó lọ nísìnyí báyìí ẹ lè mọ̀ pé lè gbádùn òun ti bọ́ sí títì. ògbèrè tiẹ̀ ti já sí títì. ẹnìkan Ọlọ́run sì gbàdúrà rẹ̀ mo gbádùn yín lọ. ọmọ ẹlẹ́kẹ̀ẹ́fà ní pàlẹ́yìn ọlọ́mọge mo sì ti tọ́jú rẹ̀. ọkọ ò ní fún wọn lóyún. ọkọ rẹ̀ ń bẹ níbi tán kọ́lé sí ń bẹ̀ kò mọ̀ kí wèrè ni. ní mo lè sọ wèrè tí mo tọ́jú lọ́dún tó lọ wọ́n fẹ́ tó 7. ó bẹ̀rẹ̀ bó lẹ́sẹ̀ ń dí ẹ̀ mọ́lẹ̀. kódà Ọlọ́run ní jẹ́ wèrè sí a géńdé Ọlọ́run ọkùnrin màá so mọ́lẹ̀. fúnra yín. bẹ́ẹ̀ni. ẹ farabalẹ̀ o géńdé gidi mọ̀ ní tó sẹ́gun. màá dì mọ́lẹ̀. tó lè já ẹsẹ̀ tó lè ṣe gbogbo ẹ̀. kò sí wèrè tó lè síwọ́ sókè sí mi. ṣé lè ta pásítọ̀ lọ́fà. kó sa òkè kó máa kó wáyọ. ṣe. ẹ gbọ́ káyé máa yọ́nú sí wa ní o. máa yọ́nú sí mi ní o. àwa ò ní rí bínú wọn o. kò sí ẹni tó ń lé mú o. tí gọ́vnà bá sórí bẹ́ẹ̀dì tán ọba gbábẹ̀ dáadáa tọ́wọ́ Akin bá tó yọ̀ta. bàrà méjì àwo ló ń ṣe. àwo ìṣẹ̀ṣe làgbà. àwo ọláwọlé aláwọdé àwo ni o. àwo ìṣẹ̀ṣe làgbà. àwo bẹ́ẹ̀ bá ráwo kẹyọ̀ máa wo. àwo ìṣẹ̀ṣe làgbà. àwo. nígbà tẹ́ jogún agbára ẹ̀ lọ́wọ́ bàbá yín ẹ ti ń ṣe kí bàbá yín tó kú. a pọ̀ lọ́wọ́ bàbá mi. àwa abíyá bíi 60 kíní kan ni wá. so náà ni. èso ni. èso ẹ wá kí ni. ara ẹ ti yá bówó ni kí ló kọ rẹ. ṣé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ mọ̀mọ́ ṣé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ mọ̀ ẹ pè kó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ yín. ẹ yá fẹ́ kó jókòó sẹ́gbẹ̀ẹ́. ẹ yá jókòó sẹ́gbẹ̀ẹ́ mọ̀mọ́ lọ jókòó wá gbàgà sẹ́gbẹ̀ẹ́ mọ̀mọ́ gbàgà sẹ́gbẹ̀ẹ́ mọ̀ báyìí. ọmọ ìlú wo ni ọ́. Èkìtì ọlọ́mọ Èkìtì ló. bẹ́ẹ̀ni. eléyìí ẹ ti wo ti gbádùn báyìí. lágbára lọ́wọ́ lọ. ó ti tọ́jú mélòó tẹ́tí tọ́jú wọn. ilé ìwà bí nísìnyí kò tí kò oṣù 6. ìyá ẹ̀ ló ti fẹ́ wá mú lọ. ṣé kí ni yóò sì máa sọ́wọ́. kò ní ṣe mọ́. a jẹ́ wípé rọ́ agbára odidi agbára ni bàbá yín pọ̀ sí lára. Ọlọ́run kàn fún mi sí i. ó bẹ̀rẹ̀. ó dáa tí èèyàn bá wá ń kojú ìṣòro ṣe ẹ̀mọ náà tọ́jú. ẹ̀mọ́rú ìṣòro náà. ti pọ̀ Ọlọ́run ò ká o. ẹni tó ní fibroid ńkọ́. ó rọrùn. gbè tí bò tó nígbà tá a dé ọ̀dọ̀ yín
ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí n fẹ́ràn yín màmá Yes. ẹ fi pé torí pé mo dúpẹ́ kọ́ chọ́ọ̀chì Bẹ́ẹ̀ni. ẹ sì tún jáwé ẹ̀ǹjẹ́ Ìgbò Bẹ́ẹ̀ni. a jẹ́ pé ẹ fi ṣẹ̀ṣẹ̀ ṣeré babaláwo pọ́nbélé ni bàbá tó bí lọ́mọ. Nínú ibẹ̀ náà bá wa sí. Tí ò bá sí pàǹjá ewé ká mọ̀ já egbò kò sí ní táàbí tọ́jú èèyàn. Tá a bá ti fi àmúlùmọ́là tí iṣẹ́ tí mọ̀ láyé ó wà o. Àwọn wo ni. Iṣẹ́ tí mi ò mọ̀ ni wípé ẹ bá mi yà ní wèrè. Ẹ lè ṣe. Ẹ bá mi pa lágbájá. Ẹ mọ̀ yẹn. Ẹ̀yìn tí ẹ mọ̀. Ṣùgbọ́n pé ọlágbájá ń ṣàìsàn. Ìṣòro bẹ́ẹ̀ lágbájá ní. Ntọ́lọ́run fẹ́ràn wa ní sọ. Ẹni tí kò bá lè dìde tán lé àwọ̀ káńdà láàmú nǹkan. Yóò dìde. Torí nǹkan tó jẹ́ kó yà mí lẹ́nu jù. Bẹ́ẹ̀ni. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. Bẹ́ẹ̀ni. Mo rántí ó dàbí pé heart problem ló ní. Bẹ́ẹ̀ni. Àgbà ọ̀nà owó lẹ́gbàá tẹ́ fi tọ́jú ẹ̀. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run náà ni. Tó láwọn dókítà ti tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀. Hospital náà ti gbé lọ́dọ̀ mi. Bó ló ṣe ṣẹlẹ̀? Ẹ bá dà ọkọ rẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀? Àdúrà wo gbà. Àṣẹ. Wọ́n máa lọ́wọ́ àkóná ọ̀nìdáhùn. Èso ọyá juwọ́ sí kámẹ́rà kọ́ bá ń kí gbogbo àwọn èèyàn juwọ́ sí yẹn. Juwọ́. Ọyá juwọ́ wọ́n bá ń kí wọn ọ̀dà èso ti juwọ́ o ọyá mọ̀ ń gbádùn yín lọ. So ọdún náà ẹni tí mo ti tọ́jú lójúwe wọn fún mi. Lójúwe mi fún wọn. Mi tiẹ̀ sí nílé gan-an níjọ́ náà. Wọ́n kàn pè mí ni mọ́mì ṣé mo wà nílé lédè kan àṣà wọn ní ẹnìkan ó rẹ̀ ó wú inú rẹ̀ wú ẹpọ̀n rẹ̀ wú ẹsẹ̀ rẹ̀ wú ṣé mo lè tọ́jú rẹ̀ wọ́n ní ká máa gbé bọ̀ gbé nínú mọ́tò èèyàn mẹ́rin ló gbé wọlé lọ́jọ́ náà mo rántí láti ilé wa lọ́hùn ni mo ti ń sáré bọ̀ tí mo ti wá pàdé wọn ní ṣọ́ọ̀ṣì mi mo dẹ̀ wò tí n bá sọ fún wọn jọ́ náà pé ká máa gbé lọ ìkà ni mo fi ṣe. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó. Mo ṣàtọ́jú rẹ̀ wọ́n á ní babaláwo àgbáyé ni bàbá rẹ̀ o débi pé àwọn òyìnbó máa ń pè wọ́n kọ lẹ́tì wọn mọ́ àwọn òyìnbó pé wọ́n bá wọn ṣiṣẹ́ pé wọ́n mọ̀ wọ́n gan ṣùgbọ́n wọ́n láwọn ti try agbára wọn àwọn àríwò àwọn òrìṣẹ́ pé bóò ni ó ṣe jẹ́ báwo ni mo ṣe ṣe ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run jẹ́ ká ṣàṣeyọrí lórí iṣẹ́ náà. Wọ́n ní babaláwo àgbáyé ni bàbá ẹ̀ ṣùgbọ́n bàbá ò lè dá wò ṣé babaláwo yàtọ̀ sí babaláwo ni. Wọn ò yàtọ̀ síra wọn. Kí wàá lóde tí bàbá yẹn ò fi lè rí wò. Àmọ́ ń pa torí pé kò mọ̀. Àlè sọ yẹn. Ẹ bá wà wò dáadáa bó o ní ṣe máa ṣẹlẹ̀ kí ni máa bí wèrè torí okùn kò ní gúngùngùn kọ́ mọ́ níbi tó ti fọwọ́. Oríṣiríṣi ni nǹkan tó máa ń bí wèrè. Ibi tí mò ń lọ gan a sì débẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nílùú òyìnbó àwọn míì wà ẹ mọ́ bá mọ̀ kó náà mọ̀ nǹkan tó ń jó àwọn míì wà wọ́n mu cocaine ẹlòmíì wà wọ́n pe àwọn kinní kan oògùn olóró lásán ló mu ṣérú wọn náà lè dáwò àwọn tó bá mú oògùn olóró ẹ máa sọ̀rọ̀ yín lọ kí ni máa bí wèrè Ọlọ́run ló fi sí àwò. Ohun tó máa ń bí wèrè ó pọ̀ lọ àkọ́kọ́ nọ́mbẹ̀ ayé a máa fi wèrè kànyàn and then ẹlòmíì kò kì í ṣe wèrè original àbí sínwín ní mọ́ndà wọn láàmú. Bó ni ṣe máa ṣẹlẹ̀. Wọ́n á ti bímọ tán ẹlòmíì ìjọ́ kẹta tó bá bímọ tán ẹlòmíì ìjọ́ karùn-ún tó bá bímọ tán ó gbọ́dọ̀ sínwín yẹn láàrin 10 days. Àbí sínwín wà. Àbí sínwín náà máa ń pè ẹlòmíì àmì sínwín. Èwo tó lè mo fẹ́ kẹ́ yẹn nàná rẹ̀ ní kọ̀ọ̀kan ni o. Tó bá ti lóyún báyìí tó bá ti lé pé oṣù mẹ́ta ó gbọ́dọ̀ sínwín títí tó fi bímọ. Kí ni máa fà á ẹ̀sùn kọ̀ọ̀kan. Bọ́lọ́run ṣe dá àbùdá ni kì í ṣe páyé fi ṣe wọ́n inú ara wọn ló wà. Èmi wa tún wà tó yẹ pé ẹran wèrè ti wà lára ẹlòmíì láti kékeré. So ẹlòmíì
wọn ò ní mọ̀ ó kàn lè ṣàyédé mọ wà kan tí ó ṣe ọkọ ogun sọ pé ẹ wò ìyẹnfẹ lágbájá ó ti sú mi ṣùgbọ́n ẹran yẹn níbẹ̀ láàrẹ ẹlòmíì ṣàyédé ṣe báyìí kó mọ̀ dá sẹ́ni kankan ẹlòmíì lè jọ́mísì yóò kí n dáadáa ìgbà mẹ́rin ọ̀sẹ̀ mẹ́ta lè mọ̀ dá sí i ó yẹ kán tètè mọ́ ní ẹ jáde kọ́nà tọ́jú ẹran ìwúrí tí wọ́n ti wá jáde síta tán wọ́n sọ pé lágbájá ó yá wèrè kíní kan ó yá wèrè so ọ̀nà oríṣiríṣi ni ẹlòmíì sì ní yóò mú gẹ́gẹ́ mọ̀ ni ẹlòmíì sì ní wọ́n ó dídì fi ṣe ni ẹlòmíì ní yóò mú Colorado yóò mú oríṣiríṣi nǹkan tí wọ́n mú yẹn. ó ti ẹ̀ pọ̀ ní Nàìjíríà débi tẹ bá rẹ́ lómi màmá ẹ̀ẹ́bẹ̀ lómi ìwọkọ̀ pọ̀ ẹ̀ ní mọ̀ pé ó ní kinní lára tẹ́ bá ti wá mọ dọ́dọ̀ yín kò sí bó ṣe lè gidi pàtó. yóò gbádùn. tọ́ bá rí yín kò lè síwọ́ lù yín. láàyè àìsíwọ́ náà mi. obìnrin mọ̀ ní. kò lẹ́mìí ẹ̀ kódà kan mú ya àbá rẹ̀ wá kò lè síwọ́ náà. kò sí bó ṣe lè ya wèrè tó. láàyè tọ́ bá ti rí. kò lè síwọ́ lù. gbogbo kò sí bó ṣe lè rí gbogbo agbára yẹn wà lẹ́ni. wèrè lè síwọ́ lù mí. mo ti wo wèrè ní ìsìn tabaka ó ti lé ní 42. wèrè tẹ́ ti wò. bẹ́ẹ̀ni. ìkàkọ̀ ọ̀dẹ̀ sí wọ́lù yìí rí. kò sí wèrè tó lè sí wọ́lù mi sẹ́. wèrè máa ya wèrè díẹ̀ tán bá láì ní 2x2 lẹ́sẹ̀. ẹ̀yin ni ìyá wọn. ẹ̀yin ni ìyá wọn. ẹ̀rù ìbáyìí tẹ́ bá fẹ́ dè wọ́n mọ́lẹ̀. tẹ́ bá wà wò ọmọ bí ọmọ mi tí ó jẹ́ dẹ̀dẹ̀rìn ṣé ẹ lè tọ́jú dẹ̀dẹ̀rìn. tí ó ṣe dẹ̀dẹ̀rìn. ṣé ẹ ti máa wọ́n dẹ̀dẹ̀rìn. ọmọ pé wọ́n ní bẹ́sáìtì àwọn bẹ́sáìtì ṣé ẹ lè tọ́jú wọn ọmọ dẹ̀dẹ̀rìn. ọ̀nà tí ẹ fi lè tọ́jú dẹ̀dẹ̀rìn oríṣiríṣi ni. now ìmí wà tó yẹ yí pé bí ó ṣe ṣe rè tó yẹ yí pé ẹsẹ̀ rẹ̀ yóò bẹ́ǹdì ọwọ́ rẹ̀ ó ṣe báyìí ayé ló sọ ọ́ dàbẹ̀ ìyẹn sì lè gbádùn. ìyẹn sì lè gbádùn. ká tọ́jú ẹ̀ tí ó wà òkè ṣùgbọ́n àwọn kan ń bẹ tó yẹ pé wọ́n á ti gan tó bá ti gan kò ní ṣe é wò mọ́ àwọn ọmọ kéékèèké tí ó bá ṣe pé bá ṣe ń ṣe bẹ́ẹ̀ kódà tí ọrùn rẹ̀ ò dúró tẹ́sẹ̀ rẹ̀ ò dúró tára rẹ̀ ò dúró lára rẹ̀ tó bá sì jẹ́ ọmọ kékeré èmi ò tọ́jú ẹ̀ tí ó rìn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àti pé bá ti ń di pé ọmọ 8 years tó ti ń wọ 5 years tó ti ń wọ 10 years á ti gan tábà ní ká máa ṣẹ́ ara rẹ̀ á dùn. á dùn ìyẹn ọ̀tọ̀ nìyẹn ẹ̀ lè tọ́jú yẹn. ni ó ti gan. mo kì àwọn tó bá gan wà dé pé èèyàn lè rí tọ́jú. tó bá ti gan kò ní lè control. ẹ̀ lè tọ́jú yẹn. ni ó ti gan. mo kì àwọn tó bá gan wà dé pé èèyàn lè rí tọ́jú. tó bá ti gan kò ní lè control. torí nǹkan tó mú inú mi dùn sí yín ni wípé ẹ tún jẹ́ obìnrin ẹ tún tọ́jú àwọn alárùn ọpọlọ ẹ̀yin náà abẹ lẹ́nìkan tí mo tẹ lẹ́nìkan tó yẹ pé níyà kan ní kọ́nà tí bá ń tọ́jú ẹ ni. bàbá tèmi tó jẹ́ onígbẹ́jọ́ mi ti kú ṣùgbọ́n Ọlọ́run wà fẹ́ mi. bàbá tó jẹ́ bàbá yín gangan iṣẹ́ ìran ni iṣẹ́ yìí iṣẹ́ tí bàbá yín ṣe ni. iṣẹ́ ìran. ọ̀dà ẹlòmíì wà ẹsẹ̀ rẹ̀ wú ṣùgbọ́n orí òwú kì í sàpọ̀kún ṣe ẹ lè tọ́jú ẹ. ó yí sí yóò lọ pátápátá. lẹ́yìn tẹ́sẹ̀ rẹ̀ bá wú ẹ rí tọ́jú pátápátá tí ẹsẹ̀ wú ni ọ lọ. tí ó lọ tí ò ní ṣe mọ́ gan láéláé tí ò ní padà sẹ́yìn mímọ́. ẹ tọ́jú ẹ tábà wà wò látòkè délẹ̀ mo máa wò kẹ́nẹ́ kan ẹni tó bá ní wárápá kí ni mo bí wárápá tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ sọ wọn ní aláǹgbá ni kí ni bí wárápá. ẹni bá ní sẹ́ńpẹ́ kò ní dáa fún un. ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́. ẹni bá ní sẹ́ńpẹ́ lẹ́ẹ̀kan sí kò ní dáa fún torí pé ọlọ́mọge ni mí mo ẹ̀sẹ̀ jíjí bọ̀ ní jíjí ayé mi ni àsìkò tí mo nídìí kíní yìí sí òun ni mo wà yìí kọ́lọ̀ mọ́ wàá fi kú pọ̀ ọkọ mi kọ́lọ̀ mọ́ fi kọ́lọ̀ wọn ajó lè mọ́ bá mi tẹ̀ látẹ̀kanlẹ̀ dáadáa kọ́lọ̀ mọ́ bá mi gba ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ kọ́lọ̀ mọ́ bá mi kọ́lọ̀ sì mọ́ bá mi kán ọ̀pá yẹn kọ́lọ̀ sì mọ́ jẹun obìnrin òjijì. ọjà kúkú lọ òrìṣàjò òrìṣà lọ ọjọ́ òrìṣà lọ ọjọ́ òrìṣà lọ ẹnìkan jẹ nìkan lọ ó dé òkú dọ̀ọ̀sà ó dé.
Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Aláǹgbá kọ́ ni bí wárápá ṣùgbọ́n ẹlòmíì lè pọ̀ aláǹgbá ẹlòmíì lè pọ̀ ọmọlé ẹlòmíì lè pa oríṣiríṣi nǹkan tó bá wù lóòótọ́ ni ṣe rí n tó máa ń bí wárápá láti inú ẹ̀jẹ̀ ni ó wà kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló ń bí wárápá tí ó bá ti dé náà ni ó sọ lóko tó bá ti dé iná ni ó sọ pé nǹkan báyìí ní sì lágbájá tó wáyé pé wọ́n bá mọ̀ pé nǹkan báyìí ní bí wárápá wọn ò ní dé díẹ̀ débi pé yóò tiẹ̀ wá sọ pé ó fẹ́ ṣe wọn àbí ẹni tó ti gbẹ́ kànga nísìn láti sọ pé má ti gbọ́ kànga yóò kú ni kan á ní lágbájá lọ bẹ́ sí kànga àwọn yóò ní ẹ má débi ó kú ni so kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ní bí wárápá aláǹgbá náà máa ń sọ ọ́ dà ní inú akọ àtabo tó wáyé pé wárápá ni tí n bá lo oògùn wárápá fún ẹni tí wárápá bá ṣe ẹ rò pé mo ti pa ni. ẹ rò pé ó ti kú ni. nígbà tó bẹ̀rẹ̀ tó ṣẹ́jú mélòó yóò pọ̀ méjèèjì. yóò pọ̀ méjèèjì. yóò pọ̀. màmá ẹ̀yin máa ní tẹ́ bá wò dáadáa ẹ ti tó bí ọmọ ọdún mélòó ẹ má bínú mi ní kẹ́ ẹ sọ èjì gẹ́gẹ́ ẹ ti tó bí ọmọ ọdún mélòó tẹ́ bá wò sàkún ẹ. n bá ṣe fẹ́ sọ èjì mi fún yín kò ló tó bẹ́ẹ̀ yín tí wọ́n 50 years ọmọ yìí kéré sí ni. ẹ sì mọ gbogbo sẹ́yìn ẹ sì ti màgòmágó bọ̀. ibi tí a fẹ́ ṣe màgòmágó kò ní lórí sùn. torí bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀dá lómi ìbákan owó èèyàn kọ̀ọ̀kan rọjú mọ́ ẹgbẹ́ irú ilé ìkẹ́. tí a fẹ́ ṣe màgòmágó kò ní lórí sùn kò ní ní pé ẹ bá rí mi lónìí níbí ẹ pàrọ̀ mi lẹ́kọ̀ọ́ lọ́tùnla. nígbà tí mo tọ́jú ẹnìkan ní ìlú Èkó ẹni yẹn ó máa ń ta ilẹ̀ ni mi fẹ́ dá orúkọ ẹ̀ ní ẹ̀yìn ọ̀gbẹ́ ló wà so ìgbà tí wọ́n kọ́ gbé dé sọ́dọ̀ mi ó wò mí pé fẹ́rẹ̀ tí ó fẹ́ tọ́jú òun náà ni. ẹni ara rẹ̀ ọ̀yá ni o. ẹni ọrùn mọ́ ń wọ̀. ọrùn tó máa wo àwọn kan ṣàìsàn kan náà. àìsàn kọ́ so tíyẹn bá ti wá gbára jù tó ti lo oògùn jù ọrùn ó máa wọ̀. yóò máa wọ̀ mọ́lẹ̀. so mo tọ́jú ẹ̀ gbà yẹn ló wá fún mi nílẹ̀ ní Èkó pé òun fẹ́ kí n kúrò níbí pé bí o fi tì mí sẹ́ mo ní ń lọ. ẹlẹ́ẹ̀ lọ. tó ṣe jẹ́ ni. tẹ́ ẹ bá wò dáadáa wọ́n ní tí wèrè bá ti sùn wèrè tó bá ti ń sùn wọ́n ní wèrè ti ń fi ilẹ̀ wọ́n ní wèrè yìí sùn sí tòótọ́ ni. wèrè sùn wèrè tèmi á máa sùn tó wèrè bá ti ń sùn ó ti gbádùn ni. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní tí wèrè ò bá sùn wọ́n ní kò tí ì gbádùn. bẹ́ẹ̀ni tí ò bá ti rọrùn sùn tẹ́ lo oògùn fún tí ó sùn kò tí ì gbádùn. kí ni bí oògùn òru. oògùn òru àwọn mi ò sọ pé confusion kì í ṣe confusion inú ẹ̀jẹ̀ ló wà inú ẹ̀jẹ̀ yóò ti mọ ṣe díẹ̀ tí wọ́n bá ti wá kíyèsí wọn tí wọ́n ti lo nǹkan oògùn ìgbà yẹn gan tí wọ́n bá lo síbí méjì sùn síbí kan ó ti gbádùn. so oríṣiríṣi nǹkan tó lè bí oògùn òru oríṣiríṣi nǹkan tó lè bí wárápá oríṣiríṣi nǹkan tó lè bí wákù àwọn nǹkan yẹn inú ẹ̀jẹ̀ ara wa ìbẹ́ẹ̀ ṣe ń wo ojú ló dáa inú wa ò dáa àwọn oríṣiríṣi nǹkan tí ò dáa ló wà lára wa àwọn ajá ẹran ó dáa jù wá lọ. tẹ́ bá wò ẹni tí ọba láìsàn nílùú òyìnbó wọ́n ń pè kíní kan ní arthritis wọ́n ń pè ní arúmọléegun tí ó ṣe tọ́jú. dáadáa arúmọléegun ṣe tọ́jú kí ló kò sí tí ń bẹ láyé tí ò ṣe tọ́jú arúmọléegun ológun ẹni tí ò bá rọ́mọ bí tán ní àtọ̀ pé àtọ̀ rí ọ̀lẹ́yìn rárá wọ́n ń pè kíní yẹn ní azoospermia ṣé wí àtẹ̀gbò rẹ̀ wà. bẹ́ẹ̀ni. kì í máa ṣe ọ̀rọ̀ pé a mọ̀ ń fọ́ láfàtọ̀ tí mo ń mọ̀ máa fàtọ̀. ṣebí tẹ́yẹ kò rẹyin ni. kò lẹ́yìn rárá. kò lè pàfọ́ọ̀mù ọmọ. kò lè dọ́mọ. yóò bímọ. ṣé ẹ ti ṣerú ẹ̀ rí.
mo ti ṣe lẹ́ àìmọye fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n sì jẹ́ ẹni tó mọre. láì mọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn fáwọn èèyàn ọmọ tẹ bá wà wò sáyé òkè ń dẹyìn wò torí kò sí iṣẹ́ tí ayé ìdánwò bó lẹ ṣe wà mọ ṣe. Ọlọ́run náà ni mo ń gbé aborí wọn. Kò sí kódà kẹ wà nínú ọjà ṣọ́ọ̀bù kẹ máa tajà wọ́n fẹ́ wo tí ẹ fi ń tà. wọ́n fẹ́ wo nǹkan tẹ fi ń tà. so irú àwọn abáyé tó yẹ pé à ń tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ayé ọ̀fẹ́ yẹ̀yìn wò pé jẹun gbogbo tó kù sí ṣùgbọ́n àwọn tó tún ọ̀pọ̀ fẹ́ ṣe irúṣẹ́ yóò ti mú ọ láti lẹ̀. so tó bá tiẹ̀ fẹ́ yí ọ wò yóò jẹ́ níta gbára rẹ̀ ó kà. ṣé wọ́n ti test yín wò rí wọ́n ti yẹ̀ yín wò rí. ní ọ̀nà kan àti ọ̀nà méjì tí mo sì lè sọ ń pẹ̀ dáadáa. bó lẹ ṣe wá sí. Ọlọ́run náà ló gbé mi borí. Ọlọ́run ló gbé mi borí. Kò jù bẹ́ẹ̀ lọ. so kò síṣẹ́ tí ò ní ṣùgbọ́n tiẹ̀ ara wọn ṣùgbọ́n sẹ́yìn nu. lẹ́yìn náà abẹ́rẹ́ bí mo ṣe ń wò yín ni. Ọlọ́run sì dá mi. torí ẹni tó júwe yín fún mi mo ní kó bá mi gẹ́ẹ̀tì yín ó lóun mọ̀ bóun ṣe lè júwe yín. mo tún rò nípa yín ó ti tójọ́ mẹ́rin mi ìmọ̀ bí mo ṣe lè gẹ́ẹ̀tì yín. gbọ̀ wá yá mo wá wò pé àtònímọ̀ ní òtún àtànàmánà jẹun wá ń ṣe gẹ́ẹ̀tì arábìnrin yìí lọ mo lè gẹ́ẹ̀tì yín mo lè wá yín. ọ̀rìn kẹta ń fi rẹ́rìn onípa àwọn kan lẹ́kún nítorí tí sì ń tẹ́ ọ̀pọ̀lọpọ̀ fi rẹ́rìn nípa àwọn kan lẹ́kún bàbá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi wà yóò dùn tán ni ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ gbagigbagi ẹ̀rù ọmọ bà ọ̀rẹ́ mi kan pè mí ó ní ìyàwó ń fọ́ létí lẹ́ẹ̀mẹ́ta ìyàwó ẹ̀ fẹ́ létí lẹ́ẹ̀mẹ́ta kí ló ṣẹlẹ̀ ó ní bàtà àwọn fẹ́ bẹ̀rẹ̀ ó ní kíní ẹ̀ kọ́kọ́ gbéra díẹ̀ o ó lọ́wọ́ kọ́kọ́ gbéra díẹ̀ o ó ní bọ̀ ìyá lọ́kàn tó sọ sẹ́lẹ̀ ló ṣe gbì màmá tó bá jẹ́ ìyẹn nírú ṣẹlẹ̀ sí kílẹ̀ sí ẹ wà lórí eré orí pápá. ní tíyàwó ṣe náà lèmi náà ṣe èmi náà kọ́ fọ́ létí pé tọ́lẹ̀ lélẹ̀ ni ṣé o mọ ìmúra táwọn ẹgbẹ́ mú kí ó tó di pé wọ́n wá ṣiṣẹ́ ni. so ṣé ẹ bá wà lórí pápá iṣẹ́ ló fẹ́ ṣe. iṣẹ́ ló fẹ́ ṣe o ó yẹ kéèyàn ò ṣiṣẹ́ kó ṣe mọ́jú. ẹ farabalẹ̀. bàbá kíkẹ́ alágbòde o. alágbò ẹ máa bọ̀. ẹ káàárọ̀ alágbòde o. a bá mi sọ wọ́n síbí báyìí. ẹ káàárọ̀ alágbòde o. màmá alágbo. yes sir. tí ẹ ń ta àgbo bà. bẹ́ẹ̀ ni. màmá. sá. àgbo la máa ń lò láyé àtijọ́. bẹ́ẹ̀ ni. oògùn là ń lò láyé àsìkò yìí. bẹ́ẹ̀ ni. kí ni ìyàtọ̀ tó wà láàrin àgbo àti oògùn. ẹ máa wo kámẹ́rà màmá ẹ má wàá jẹ́ kó yà yín lẹ́nu nípa ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ látara yín ni. àgbo dáa ju oògùn lọ. lọ́nà wo. torí pé àgbo làwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n bí wa láyé ìjọ ni wọ́n ń lò lára wọn fi ń jí pépépé. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ayé ìsìn àti fi oògùn bà gbogbo ẹ̀ jẹ́ àwọn òyìnbó gan tiẹ̀ fẹ́ ká lo oògùn mọ́ wọn lágbo òṣìṣẹ́ tó oògùn irọ́dẹ̀ ni àgbo ṣiṣẹ́ ju oògùn lọ. báwo lẹ ṣe mọ kiri àgbo yẹ polo bẹ ṣe polo. ẹ káàárọ̀ alágbòde o. a lè sọ wípé ẹ káàárọ̀ oní paracetamol dé o. láìláì. a lè sọ pé ẹ káàárọ̀ oní fẹ́ǹsìkì dé o. láìláì. màmá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lamẹ́ríkà tíbítibí ò ṣiṣẹ́ mọ́. wọ́n bá fẹ́ kó iṣẹ́ ó wà. ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa o. àwọn èèyàn wà ní London tíbítibí ò ṣiṣẹ́ mọ́. gbẹ̀gìgbẹ̀gì kò ṣiṣẹ́ mọ́. àwọn èèyàn wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn mọ́ ní tọkùnrin ọkàndínlẹ́ máa lọ ni. òun àti ìyàwó ẹ̀ ti jànú lórí ẹ̀mẹ́ta ìyàwó bùsọ ni. kí wàá lẹ sọ kọ lémi lórí sí obìnrin sì rèé kí lóbìnrin jókòó tì ní ọkọ ẹ má parọ́ o kí náà jókòó tì ní ọkọ. tibitibi náà ni. bàbá torí tibitibi lẹ ṣe dúró. bẹ́ẹ̀ni ọmọ bẹ́ẹ̀ni tibitibi oúnjẹ tibitibi Ọlọ́run ti wá dá kinní yẹn dáadáa kinní náà fàtí fi ṣiṣẹ́ dáadáa. jẹ̀dí ni o tí jẹ̀dí bá pọ̀ lára ọkùnrin ìjó iṣẹ́ tọkùnrin mi bá dẹ̀ wà tí ń ronú jù tí wàhálà iṣẹ́ pọ̀ jù fún tibitibi ò ní ṣiṣẹ́ ṣùgbọ́n bó bá ti súnmọ́ àwa ìyá alágbo á wà gbogbo ẹ̀kan fún wọn. ẹ má jà pé ní tibitibi ẹ má jà máa pè ní gbàgì náà ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kan wà nínú ìgbàgbọ́ tèmi àti nínú ìwádìí wọ́n wádìí dáadáa ó ní tọkùnrin bá sanra jù ilé tí a tẹ̀kánlẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ ti gbọ́ rí. mo ti gbọ́ rí. kí ni mo fà.
ṣé bọ́dì ní ń fa ni àbí sọ́kùnrin tó bá sanra tó lè tàtẹ̀ kan lè gbẹgbẹgbẹ sọ́wà. ó wà o. bíbó. lọ́wọ́ bí tibítibí wọn bá ṣe jáde sí i ẹni tí tibítibí rẹ̀ ò bá jáde àgbo náà wà tí ó fi jáde. ẹ farabalẹ̀ so èèyàn lè lo àgbo tí nǹkan tó súnkì tí ó fi jáde bẹ́ẹ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn láìkí kí nǹkan kéré bẹ́ẹ̀ni sẹ́yìn láìkí nǹkan kéré àkódà kí ló dé rẹ̀ fi láìkí kò lè dé bẹ́ẹ̀ kí ló dé fi láìkí nǹkan tó kéré kò lè dé sàlẹ̀ rẹ̀ dáadáa ìsàlẹ̀ ibo ló fẹ́ dé wọn mẹ́mọ́ fún kámẹ́rà àwọn èèyàn ń wò yìí ìsàlẹ̀ ibo ló fẹ́ dé kò lè dé sàlẹ̀ tibítibí dáadáa. ẹgbẹ́ àgbo tó jẹ́ ti gbàgì náà wà tó jẹ́ pé yóò ṣiṣẹ́ fún gbìgbì. àgúnmú wà àgbo wà ẹ jẹ́ mu àwọn ẹ̀kan náà sókè kí n kàn wo gbìgbì mẹ́ta. olómi ni onígbìgbì rè. gbìgbì ni. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. kò sí àìsàn kankan tẹ́ ẹ lè tọ́jú lára kò sí. tó bá sá ti dọ́dọ̀ yín tó bá jẹ́ pé wọ́n sẹ́ǹdì ẹ̀ sílùú òyìnbó nǹkan so ẹni yẹn lè lò. àwọn iṣẹ́ tí èèyàn á fẹ́ sẹ́ǹdì láti ọwọ́ mi yóò ṣiṣẹ́. yóò ṣiṣẹ́. yóò ṣiṣẹ́ o tí ẹ bá sì mọ̀ bá ṣe lóko. kò sí oògùn tèmi lè fọwọ́ mi ṣe fún yẹn tí ò ní ṣiṣẹ́. kò sí oògùn tèmi lè fọwọ́ yín ṣe fún yẹn tí ò ní ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. lẹ́yìn iná ẹ̀bẹ̀ ṣe ra dí rí. mo kí gbogbo wa níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé lára àwọn nǹkan tó jẹ́ nǹkan wádìí tí mò ń wádìí kiri tẹ́ bá wo obìnrin yìí tẹ́ bá wò wọ́n dáadáa kò ní jọ̀yàn lójú tẹ́ bá wò wọ́n kò tiẹ̀ ní fa ojú yín gan mọ́ rẹ̀ mọ̀ wò pé báyà kọ́ àyà nìyá yìí bóyá kinní kan ni. gbégbé akọrin. ẹ ń bá ní òwú ọ̀tẹ́rù èyí tí ó fi tanná òun ló mú dání. ìyẹ́sẹ̀ mọ̀ wípé ìyá yìí babaláwo gan fúnra ẹ̀ àtúmọ̀ wá sọ́dọ̀ ìyá yìí láti lè wá gba iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ babaláwo náà wà dọ̀ yín dáadáa. tó tiẹ̀ pọ̀ tó pọ̀ ya pa tí mo lè dákọ̀ àwọn bíi 40. ẹ má wulẹ̀ dákọ̀ kankan tó jẹ́ àwọn ọkùnrin àtobìnrin babaláwo. ọkùnrin tiẹ̀ ni. tán pèrè àwọn babaláwo. àmì ìgbà wọn á fi ra wọn lè àkọsẹ́ lọ́dọ̀ mi. àwọn babaláwo mi yóò fi rẹ̀ lẹ́wà kọ́ṣẹ́ lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. ṣé babaláwo lọkọ yín ni. ọkọ tèmi ṣe babaláwo. sọkọ yín ọ̀wà máa wò pé ìwọ obìnrin ìwálẹ̀ ẹ̀ mọ̀ pọ̀ tí ọmọ ṣẹlẹ̀. Ọlọ́run ti gbé òun náà ti gbé náà àgbélébù rẹ̀. a ti rẹ̀ ń tẹ owó tó fẹ́ lè díẹ̀ ṣé ẹ ti wo ẹnìkan rí débi pé agbára yín ò fẹ́ kárí. kò sí oògùn tí agbára mi ò ká débi pé kò wá sí ẹni tí ó wá sọ́bì tí agbára Ọlọ́run ò ká. bẹ́ẹ̀ni iṣẹ́ tí n bá ti ní ṣe nígbà ni ṣùgbọ́n kí wọ́n á gbá yàn wọlé tán á ní pé kò ṣeé ṣe iṣẹ́ tí n bá ti mọ̀ pé ní tọ́jú mi ní gbà. iṣẹ́ tẹ́ bá ti mọ̀ pé ní tọ́jú. iṣẹ́ tí mo mọ̀ pé mo ṣe rí yìí sì ṣe mi ni mo sọ fún pé kán gbé bọ̀ wọ́n pè mí láti Oǹdó mo wá ní kán máa gbé bọ̀ sẹ́yìn náà ni ẹ máa gbé bọ̀ nígbà tí wọ́n sì dé kéèké wọ́n pè mí pé àwọn ti fẹ́ wọlé o mo ní kò sí wàhálà wọn ò gba ìdí front. nígbà tí wọ́n dẹ̀ dọ́dọ̀ mi ẹ̀mí yẹn sọ fún mi pé yóò kú lóru ọtí jínù wọ́n ní yóò kú lóru pé aago kan ni ó jáde láyé. ibi báyìí náà ló sì kú sí. èèyàn kú sọ́dọ̀ mi rí. torí ẹ sọ fún yín pé kẹ́ ẹ má gbà á. ǹjẹ́ ó sọ̀nù mọ́tò. kí ló dé ẹ ti sọ pé iye báyìí lẹ́gbàá a ti mú iye báyìí dání ẹ jọ̀mọ́ ní rárá. ẹ máa gbé lọ sí hospital. àbí tẹ́ àwọn kẹfẹ́ waste owó ẹ máa gbé wọn lọ sí ilé lọ fún wọn lóúnjẹ ó fi di àárọ̀ ọ̀la ọ̀sẹ̀ láàárọ̀ ọ̀la kẹ́pẹ́ mi. wọ́n sọ kìí nìkan bíi 2:30 wípé ìyá kúrò láyé láago kan. ètò lẹ́yìn gan tí wọ́n ti ní kẹ́ ẹ má gbà á. ẹ lọ bù wọn mọ́lẹ̀. owó yẹn kò là mí. n bá gbowó lọ́wọ́ yín tán ilé padà sọ wípé kí n kó wá. ẹ bí mo ṣe ń wò yín gan tó lẹ́yìn tó júwèé yín fún mi ó ní tí n bá rí obìnrin yẹn ó ní tiẹ̀ ní kàkún ó ní ṣùgbọ́n ó ní iṣẹ́ tó mọ̀ ó ní babaláwo tí ọmọ ẹsẹ̀ yẹn gbó gbìyànjú
bàbá àwọn tó sùn tó ń ṣiṣẹ́ yín tó ń ṣiṣẹ́ irú iṣẹ́ yín ìtọ́jú ọmọ ìyá yín sùkú tọ́jú ọmọ bàbá yín rárá. ẹ̀yin nìkan. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ẹ̀yin nìkan lẹ gbé lọ́wọ́ kí ló dé. n tó fà á ni pé nígbà yìí bàbá mi mo máa ń tẹ̀lé wọn ká. n tó bí gangan nù mo gbádùn yín lọ. tá bá lọ jáwé wọ́n pè mí tá bá fẹ́ lọ wá gbò wọ́n pè mí tá bá fẹ́ ṣe kankan ó yà máa lọ òde lóru wọ́n pè mí. bàbá yín mọ́ lọ òde lóru. bó ní àwọn tí ń jáde o wọ́n fi mí sọ́lé. ní bàbá yín kí náà lọ́mọ ṣe lóru tá bá ń lọ òde lóru. wọ́n jáde ni wọ́n á fi mí sọ́lé. ẹ̀yin tó sì fi sọ́lé wọ́n mọ̀ pé àwọn ti fi ìyàn sọ́lé. bẹ́ẹ̀ wọ́n rí ilé filẹ̀. wọ́n rí ilé filẹ̀ a jẹ́ pé tí ọba sọkùnrin lé mọ́ rárá tán bá bá yín pàdé wọ́n bá yàn. bọ́kùnrin bá ń bẹ gèmí gan ọkùnrin ni mí. lẹ́yìn náà abẹ́ bí mo ṣe ń wo ẹwò ìyá yìí dáadáa wo mo tó yàdé sàlẹ̀ wò ìyá yìí. bọ́kùnrin ọba sí nílé mọ́ bọ́kùnrin bá tún bẹ nílé gan ọkùnrin ní. ewé àtegbò. Ọlọ́run fi rán mi. Ọlọ́run fi rán ẹni. ìjẹ́ ẹ̀mọ̀ tó jẹ́ kó mọ ìyà mí lẹ́nu níwòye tèmi àtàwọn èèyàn tí dájọ́ ọmọ ọjọ́ mọ́ wò yìí àwọn èèyàn tí wọ́n mọ̀ wò yìí àti nínú ìwòye tèmi tó wọ́n mọ̀ wípé ẹni tí máa fi lè dáwọ́ mi lé tí máa fi lè gbé wọ́n mọ̀ wípé àwọn èèyàn mọ̀ wípé tí máa fi lè sọ pé báyìí ní nǹkan tí mo fi tipátipá wà nǹkan jáde bí mo ṣe ń wá yín kiri tí mi ò tọ́pẹ́ tó rí yẹn mọ̀ pé kọ́ńfàmù máa gbé torí mo sọ fáwọn èèyàn pé lẹ́yìn àwọn nǹkan wọ́nranwọ̀nran tá a ti gbé sẹ́yìn tó láti gbá àwọn wọ́nranwọ̀nran kan sẹ́yìn ẹ pé irú wọ́nranwọ̀nran la gbé wọ́n fọ́ wa ní babaláwo oníjìbìtì tán láwọn lè ṣe kinní tán sì mọ́ tán láwọn mọ̀ tán mọ̀ nǹkan kan. bọ́lá ṣe fi rán wọn náà ni ọlọ́run rí ní kálukú gbogbo náà láàjìyìn lọ́jọ́ ìdájọ́. a jẹ́ wípé táwọn èèyàn bá dé láti Amẹ́ríkà tán bá wá síbí ìbàdàn tán bá fẹ́ ṣètọ́jú ara wọn àyè wà. táwọn fẹ́ ṣètọ́jú. ìtọ́jú bẹ́ẹ̀ ni. níṣẹ́ méjì. ẹni tí sẹ́ẹ̀rì ọba lọ déédéé lẹ́kọ̀ọ́ nìbàdàn ńkọ́ tó bá débí kò sí wàhálà. òun ló kéré jù nínú ayé. obìnrin mọ̀ níyì ṣé èsì pé ẹ̀jẹ̀ gbowó tán tẹ́ wọ tẹ́nísì tẹ́ torí gbogbo. èmi Àyọ̀kẹ́ iṣẹ́ bàbá wọ́n sọ fún mi ẹnìkan sọ ọ̀rọ̀ yín fún mi ọ̀rọ̀ yín tán sọ fún mi ní pé wọ́n nígbà tí ẹnìkan gbé èèyàn wá sọ́dọ̀ yín ẹni wá bí léèrè pé ẹni táwọn ẹ̀dẹ̀ gbé wáyé ọmọ babaláwo kan ni o ẹ wá sọ wípé nǹkan jù kan lọ torí tó bá jẹ́ pé bàbá yẹn lè dán ọmọ yẹn wò yóò rí wò wọ́n wá gbé wá láti ilé ìwòsàn wọ́n wá gbé wá sọ́dọ̀ yín ẹ̀yin sì wò ó sì dìde ó sì wà lórí ilẹ̀ ọbẹ̀ ni nǹkan kò ṣe mọ́ ẹ tó ti ń ṣe tó ti ń wa mọ́tò tó ti ń ṣe gbogbo ẹ kiri nǹkan kan lè ṣe mọ́ ẹ sì tọ́jú ẹ̀ nípa ti pé ká tọ́jú èèyàn ọ̀gá ní ìyá múdà Ọlọ́run fi rán yín ẹ jẹ́ ń mọ̀ fàṣùkò yín mọ̀ fi sí yín lẹ̀ torí pé mo rí pé àwọn iṣẹ́ pọ̀ tẹ́ sì fẹ́ ṣe màá sì padà wá torí pìpì mi ó sì kù bí dáadáa ẹ fẹ́ lẹ́ sí mi lẹ̀ kémi náà fún yín lórí ọ̀bẹ láti mọ mú èèyàn wá kò sí wàhálà láti ìlú òyìnbó láti Nàìjíríà. kò sẹ́ni tẹ́ mú wá tẹ́pọ̀ Ọlọ́run nípa. ẹ wò yẹ́ ìdáadáa àwọn rèé o tí ẹ ti rẹ́sẹ̀ wọn àwọn rèé dókè o ẹ mọ̀ jù báyìí náà lọ. bàdé bẹ́ẹ̀ ṣe nígbà tí mo rí yín mo fi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí èmi ọ̀kà yẹn kún pé ẹmọ nǹkan kan pé bọ́ yá pé ìyàfẹ́ dé ọmọọṣẹ́ ló dé. wọ́n ti ṣẹlẹ̀ sí mi rí kò sẹ́yìn nìkan. bó ló ṣe ṣẹlẹ̀. ó dára fún yín lọ́jọ́ náà wọ́n bá mi ní ṣọ́ọ̀ṣì gbaná àti ìtúpákó ṣọ́ọ̀ṣì mi nínú pákó la wà tẹ́lẹ̀ ẹnìyẹn wá dé ó ní ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ wọ́n ní abéèrè ìyá aláṣẹ pé oníṣẹ́ kò sí wọ́n ní kò sí o ẹnìkan ló fáwọn ní àdírẹ́sì ọ̀dọ̀ wọn ọ̀nà ọ̀dà mo ní ká jókòó dé wọn nígbà tó yá lẹ́ni ẹjọ́ mọ́mì
ṣé wọn ò dé mọ́ ni mo ní kí lẹ fẹ́ wọ́n ní kí sẹ́yìn là ń béèrè ìyá láti pe ni à ń béèrè kò lè jẹ́ ẹ̀yin kékeré ẹlòmíì wá dé lẹ́yìn wọn mo dá wọn lò ẹlòmíì dé lẹ́yìn wọn mo dá wọn lò mo wá jáde síta mo lọ síbi ẹ̀yìn ilé mi mi ìyá kan wá dé mọ́mí ó ṣàdì mọ́mí mọ́mí ẹ ṣeun bẹ́ẹ̀ sì sọ gẹ́lẹ́ ní mọ́mí ẹ̀wọ̀ ìgbà mo wá gbé yìí fún yín ni mo wá fún yín lélẹ̀ ní bá dìde ibi tán wà mo bá kúnlẹ̀ ní kí n má bínú pé bàbá kan ṣe júwe àwọn rò pé bí àyà kan tí ó jẹ́ rábàtà ní fáwọn mọ̀ pé èmi ni mi ò bínú ìyẹn lọ ẹlòmíì náà so many people bẹ́ẹ̀ ní wá ní à ń béèrè yàrá ṣe pé mo ní iṣẹ́ ìdáàmú wọn láwọn ò mọ̀ wọn èmi náà ní kì í sẹ́yìn ó lèmi náà ní wọn ní mímọ̀ kò lè jẹ́yìn ẹ̀wẹ̀ má bínú àsọpọ̀ yìí ní òṣàṣe pé o àmọ́ ìyá tá à ń sọ ń pa rẹ̀ yìí bọ̀dọ̀ àwọn ni wọ́n tọ́jú so bọ̀dọ̀ àwọn yẹn ni wọ́n á rán wọn sí wọn láti Èkó wọn ní sẹ́gbà tán tọ́jú bọ̀dọ̀ yẹn ẹ̀ tẹ̀lé wá wọn ní rárá bọ̀dà èmi náà ní o wá pe nọ́mbà bọ̀dà rẹ̀ wá ní òun ò báyà yẹn o ṣùgbọ́n òun bá àǹtí kékeré kan ní ṣọ́ọ̀ṣì yẹn wọn á ní kó gbé fóònù fún mi ní bọ̀dọ̀ lágbájá ẹ̀yìn nìtọ̀ àwọn àti òmùgbà mi gbọ́ o mọ́mí náà nìyẹn àdúpọ̀ lọ́wọ́ lọ. tọ́ máa fi lé ti tèmi ṣé ń gbọ́ mà tọ́ máa fi lé ti tèmi èmi ò lè gbàgbọ́ torí mi ọmọ wò pé irú yín kẹ̀. bọ́lá ń ṣe dá mi. mo kí gbogbo wa níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé a mọ̀ ṣe o yóò mọ̀ dùn mọ́ wa yóò sì mọ̀ kúrò báwọn ọ̀tá wa lára àwọn àfihàn ráńpẹ́ tí mo kàn lè fi hàn rí nípa ìyá yìí ṣùgbọ́n ẹ ń bá lówó ọ̀tẹ́rù tí ó fi tanná lásán ló mú lọ́wọ́ tó o bá ti nígbàgbọ́ wípé torí gbàgbọ́ wa ni wípé ẹni tó bá sanra ẹni tó bá tóbi ẹni tó bá ṣe kinní kan la máa ń rò pé bóyá pé báyìí báyìí ni torí tẹ bá wò ìyá yìí látòkè dé sàlẹ̀ láti òkè ìyá ìdé sàlẹ̀ èmi gan fúnra èmi gan ò gbàgbọ́ àfi ìgbà tí ìyá tó mo béèrè ya wọn ní ìyá ti lọ já ewé pọ́ ti lọ já egbò ìyá lọ jẹ ewé lọ jẹ egbò tó bá dé á sì yọmọ rí nǹkan tán ṣe gbàtàn wá dé la wá padà rí mo kí wa níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé yọmọ dùn mọ́ wa o yóò sì mọ kúrò máwọn ta wa Akọ́láwọlé Aláòdé ló kọ mi o. kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ di ìgbẹ̀yìn lẹ́wọ́n jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan tí wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin òun máa bá yín ra màálù òun máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí yóò mọ̀ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsaráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ ju àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò mọ̀ dùn mọ́ wa o yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláòdé ló kọ̀ mí o ẹ jẹ́ kí n mọ̀ ẹ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó o. oúnjẹ kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ó tó òrìṣà lọ ó tó òrìṣà lọ ẹnìkan jẹ nìkan lọ ó dé òkú dọ̀ọ̀sà ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín.